kò lè tàtẹ̀ kan tẹ̀ ọmọ gbọ̀ngbọ̀n. Bàbá ìfọwọ́kùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́. Àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. Ó ti rí àwọn ọkùnrin tó kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágbo ara. Olómi ẹ̀ wá, ọlọ́tí ẹ̀ náà wá. Méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyíra lágbo ara. Ó ń gbára gbá yagiyagi. Ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. Bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ. Àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹdúrà kò dúró déédéé. Ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá sínú wọlé tàbí elégbé ní bàbẹ́. Àlùjọ gángan náà alcoholic bitters. Iléeṣẹ́ Suwalot Pharmaceutical Nigeria Limited. Tó wà ní number 1 Ewu Olóyè Street. Ìtàsán ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì ẹ̀. Tẹlifon 070. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tí ó wò mí. Orúkọ tèmi ò yí padà, ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ ti tèmi. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń fọ́lọ̀ wa lórí péjì wa lórí Ìgbàwáṣẹ̀. A dúpẹ́ lórí ẹ̀yin tí ẹ ń fọ́lọ̀ wa lórí YouTube channel wa náà Adùn Àṣà Yorùbá. Ẹ ṣé àdúpẹ́ o, àmọ́ lóore o. Bàbá ní ká kí í o, bàbá wa Suleiman Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní péjì tí wọ́n ní YouTube, wọ́n ní ká kí í dáadáa, wọ́n lè ṣe gan-an o. Gbogbo àwọn tàdé ló ń bá náà wọ́n ní ká kí í, wọ́n ní ká sí yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ta ló wá gbé wa jáde lọ́jọ́ tòní? Suwalot Nigeria Limited, àwọn ni wọ́n gbé wa jáde. Àwọn tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore, tí wọ́n wá pa ewé àti egbò pọ̀ tó wá di oògùn tí a ń lò. Ẹ wo ó lágbára lọ́jọ́ ti tòní. Ẹ wo àwọn product bóyá àìsàn kan tiẹ̀ wá ń ṣe ọ́ lágọ̀ọ́ ara ẹ̀ tó wá wò pé irú oògùn wo mo fẹ́ lò, tó ti wá lóògùn tó ti gbowó lọ́wọ́ ẹ ọ̀nà àbáyọ ó ti dé. Ẹ ká kọ́ sọ̀rọ̀ lórí àlùjọ gángan tí a gbọ́ ìpolówó rẹ̀ tán nìsín. Àlùjọ gángan ni iṣẹ́ wo ni àlùjọ gángan, iṣẹ́ wo ló ń ṣe? Ó pọ̀ oríṣìí méjì, oní ọtí ní tó ní ọtí fẹ́rẹ́fẹ́ nínú, tó lómi náà rèé, tó wípé omi ni wọ́n pàtẹ ewé àtegbò ni ṣùgbọ́n lómi nìí. Kí wá ló ṣiṣẹ́ fún àwọn ọkùnrin ẹ̀hún lélẹ̀ ló wà fún ọkùnrin tí ò lè tẹ àtẹ̀kálẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ̀dọ̀ wọ́n gbé nǹkan táwọn obìnrin tán máa fẹ́ ni pé kẹ́kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kọ́ wà lórí obìnrin fún bí wákàtí kan kọ́ ti máa ṣiṣẹ́ akọni. Wọ́n táwọn obìnrin tán máa fẹ́ nìyẹn. Ìwọ ẹsẹ̀ kan sùn lọ ọ̀ráyé wá o. Ẹ má bínú o, ọ̀ráyé wá. Ṣùgbọ́n ìwọ tí irú ẹ̀ bá wá ń yọ lẹ́nu, bóyá tọkùnrin tó bá ti wá fọwọ́ kẹ̀ ẹ́ tó bá ti súnmọ́ obìnrin ojú ẹsẹ̀ ọtí dá àtọwọ́ ẹ lẹ̀, ọ̀nà àbáyọ ti wà fún ẹ. Ó ní àlùjọ gángan. Ẹ̀yin náà ti ẹ̀ kọ́kọ́ gbórúkọ yẹn àlùjọ gángan. Wàá lù ìyàwó ẹ ó jó. Ẹ wọ̀ pé ọ̀bọ ẹ̀ tún dé Kẹ́hìndé Abíọ́dún, ọ̀bọ tún dé. Ẹ wo ó tọrọ ni, ẹ wo obìnrin àjọṣàgbákò ara wa ni. Obìnrin fẹ́ràn kínní, àwọn ọkùnrin náà wá fẹ́ràn kínní. Ọkùnrin tó bá ti wá di pípẹ́sẹ̀ kan sùn lọ ni o miss pé nǹkan ọkùnrin yẹn bí wá kéré dojú orí ẹ lọ. Wo àlùjọ gángan gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wàá máa kàn ní gbọ̀ngbọ̀n ọ̀sán àmọ́ ẹ̀sìn. Àbí ìwọ ọmọkùnrin ẹ tí nǹkan ọmọkùnrin ẹ tó wá rí kéré tó kéré dojú orí ẹ lọ, àlùjọ gángan oníkọ́sí kíni oníkọ́lọ̀ gbogbo àìsàn tó ń da ọmọkùnrin láàmú. Ẹ wo tẹ bá rí inú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò mutí, mi ò mu sìgá, mi ò mu kankan, mo rẹ̀ ń ṣe wàhálà. Ṣùgbọ́n àwọn ọtí ẹlẹ́rìndòdò tá a mú yẹn ó ń kó bá àgọ́ ara wa. Ẹ rí i pé ikùn mi ó yọ gan pàtí mo mú ikùn mi dẹ̀rọ̀ ń lọ ọlẹ̀, ikùn mi ràn èmi tí mi ò máa gbọ́dọ̀ ẹ̀dẹ̀ máa jẹ̀bùn. Ṣùgbọ́n káwọn èèyàn kọ́kọ́ mọ nǹkan tí a bá wá ní ọjọ́ ti tòní. Ń tá a bá wá ó pọ̀, ẹ̀bẹ̀ káwọn èèyàn kankan ẹ̀bẹ̀ kan wá dà wá lágbo dà sí iná. Ó ní àlùjọ gángan, àlùjọ gángan, àlùjọ gángan, àlùjọ gángan. Ó ní àlùjọ gángan ni. Ó ní wọ́n tó lè ṣe déédéé tí tó gbèsè kan sùn lọ ó ní ọ́ àlùjọ gángan ó ti wà fún ẹ. Báwo lẹ ṣe wá fẹ́ ríra? Mọ̀ ká ti lọ síbi tí báwo la ti fẹ́ ríra. Ẹ wọ ó tún wá kú ìkan náà làwọn afín. Iṣẹ́ wo ni làwọn afín?
iṣẹ́ wo ló ń ṣe lára ẹ ká kọ́kọ́ gbọ́ ìpolówó Lawafin náà. Lawafin. Lawafin herbal mixture. Lawafin ògbókòkí egbòogi. Bẹ́ẹ̀ni oògùn fídí ní iṣẹ́ Lawafin herbal mixture lágbára. Ó jọ rárá fọ̀dọ̀ tí ara mọ́ kankan. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáradì tó roni wọ́rọ́gó. Ìfúnpá gíga, ibà táífọ̀ì. Ara òjì gbẹgbẹ àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò ní ṣe ṣe akọni. Obìnrin tí kò ṣe ṣe ségesège. Lawafin herbal mixture ní kóòlò. Nàdàkínú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Tó wà nọ́mbà 1 Ewu Olóyè Street. Ìtàsọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún pákéjì ẹ̀. Tẹlifon 07049. Ó náà ni ẹ ti gbọ́ yẹn Lawafin. Ṣé ẹ rí Lawafin? Ṣé ẹ rí ilé tí ò bá ní Lawafin yìí? Tí ò bá ní, ẹ mọ̀ mí sí o. Ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan ìjẹkújẹ tá a máa jẹ. Ṣé ẹ rí Lawafin? Ó máa fọ ìdọ̀tí inú. Gbogbo ìdọ̀tí tó wà nínú ara ó máa fọ. Bí wàá máa rú jẹ̀díjẹ̀dí tó lè máa ṣe ọ́. Olómi ni oní powder ni. Oní powder yìí wàá kàn rọ atúnṣe kọ. Wàá dẹ̀ rọ àpòpọ̀. Wàá dẹ̀ mú. Ẹ wo bí ọdún máa rú jẹ̀dí bí ọmọ rú jẹ̀dí tó lè máa ṣe ẹ́. Tó bá ti rọ àlò Lawafin olómi ni wàá sẹ́ni tí ò lè lò ó. Olómi yìí ó ti rà fáwọn ọmọ kéèké ó wà fún obìnrin tó pé wàá fẹ́ ṣe nǹkan oṣù wàá máa lọ́nu mọ́lẹ̀ inú wàá máa ru ẹ rárá o tó bá ti lo Lawafin tó bá ti rọ agbélura nígbà wàá ṣe nǹkan oṣù ẹ ó wá rùn àbó wá dúdú àbó wá ṣe gbá agbóògbé yìí tí ẹ wá ní ìfúnpá tí ìfúnpá yín ga Lawafin olóyèké ṣe kí ni olóyèké máa lò. Iṣẹ́ tí Lawafin iṣẹ́ tó mọ̀ sí mọ̀pọ̀ o ẹ wá gbọ́ gbogbo kata wá kàkalẹ̀ yìí kí la wá fi ṣe ẹ dákun kí la fi ṣe ewé àtegbò bàbá wa Suleiman Ẹgbẹ̀jú Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ṣe product wọn ni ẹ rí wípé èèyàn bíbí o ti rírú èèyàn bíi ti Alhaji Suleiman Ẹgbẹ̀jí èmi ò tí rírú èèyàn bíi ti wọn rí ibi tó ti ń jẹ ọ̀dẹ̀ fẹ́ yẹ kí ọmọ làkejì ẹ̀ náà máa jẹ́ bíbẹ̀ ẹ wo programu tá ń lọ ẹ náà wí owó programu yẹn ẹ wo bó ṣe rí àbádọ́ wa sọ pé ẹ wo àwọn oníṣẹ̀ṣe pọ̀ ó rọ́ ti wá pọ̀ ẹ dákun ẹ̀yọ́ wọn mi ẹ dákun ẹ wá máa káàkiri àwọn tó jẹ́ olóòótọ́ yẹ káwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n mọ̀ mo lè fi rí àwọn èèyàn wa tí wọ́n fi ń káàkiri ṣùgbọ́n nǹkan tó kan èmi ó ní mo wà ń bẹ̀ yìí mo ní Lawafin àti àlùjọ gángan ẹ wo ẹ̀yin náà wò ewé àti egbò ewé tó dẹ̀ fi ṣe yìí ó wà lẹ́ǹkùlé wa ó wà lẹ́ǹkùlé àmọ́ wúlò rẹ̀ nígbà tí wọ́n wá ṣe tán wọ́n wá gbé lọ sí NAFDAC wá jẹ lóòtẹ̀ gbà ẹ̀yin náà wo Lawafin mọ̀ ti pẹ́ ó ti pẹ́ o Lawafin ó ti lé 7 years tí wọ́n ti ṣe jáde kò dẹ̀ tí Lawafin tẹ bá olómi ẹ̀ wọ́n tún wá wò pé ó dà torí àwọn ọmọ kéékèèké o pé kíní kan wọ́n tún wá sọ olómi ẹ̀ jáde ilé tí ò bá ní ẹ wò ilé yẹn mọ̀ mí sí o gbogbo ìfúnpá wa ga ọwọ́ ronú ìfúnpá wa sọ pé ìfúnpá ẹ̀ ga kíní kan tó bá ti rọra lò rọra jẹ ẹyọ kan láàárọ̀ bíi Lipton ni tó bá fẹ́ pò bíi Lipton ọ̀lẹ́ pò bíi Lipton tó bá dẹ̀ wẹ̀ láti já sínú òbí láti pò láti mú àǹfààní ẹ̀ wà olómi ẹ̀mí wà gbé sínú fíríjì láàárọ̀ àwọn ọmọ ìdérí kan fún àwọn ọmọ ẹmu ìwọ́n tó jẹ́ àgbàlagbà mu ìdérí 4 àgàgà àwọn obìnrin ó yẹ sẹ́fọ́ ọkùnrin náà kò sẹ́ni tí ò lè lò ó ṣùgbọ́n àgàgà obìnrin ibẹ̀ ọ̀wá rọmọ bí kíní kan wá sí ọ nínú ònu ìwọ lò ó tó bá ti lò ó kọ́ ọ bó ṣe máa rí lákòókò bí àgọ́ ààrẹ bó ṣe máa rí ó làwọn náà ń lò tàbí ṣe kí ni tá a fi ń jí pé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  ẹ wá sọ pé báwo lẹ ṣe fẹ́ ríra kò sí ìlú tẹ́ ẹ wà tí ò sí nǹkan tó kàn máa ṣe ni wípé wàá pe mọ́ pé o wàá kàn test sórí 090 2017 1999 090 2017 1999 wàá kàn test sórí WhatsApp wípé ẹ dákun o mo fẹ́ product yìí o lamẹ́ríkà o mo fẹ́ product yìí o ní US o mo fẹ́ product yìí o nílùú rẹ̀ sí o mo fẹ́ product yìí o lẹ́kọ̀ọ́ o mo fẹ́ product yìí o nílọrin o mo fẹ́ product yìí o lọ́gbọ́mọ̀ṣọ́ o táwa wà fún nìyẹn
kò sí wọ́n gbèdé ẹnu ọ̀nà rẹ wọ́n sọ wọ́n lè sọ iye rẹ̀ fún ọ àwọn kan ti wà àwọn kan ló wà ní kíá rẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí discount wọn lọ lọ́wọ́ that's as a promo lọ́wọ́ fún àwọn egbògi bàbá ni yẹ kí àwọn èèyàn yẹ kí wọ́n jẹ àǹfààní àwọn pé ẹni tẹ́lẹ̀ pé àti ẹ̀rí bàbá Ẹgbẹ̀jì á ń pe bàbá èrò pọ̀ ní ẹ̀yin náà kí product tó ṣe kéṣeké ní fi káwọn pé irú àìsàn tó bá ń ṣe ẹ́ sọ oògùn rẹ̀ wà bí àárín yẹn sì jẹ́ lórí wàhálà lórí àlùjọ gángan àti làwàfín ẹ wá gbọ́ ètò tó wá ní agbára jù one stone òkò kan tó ń pa gbogbo ẹgbẹ́ tó ń pa igbe ẹyẹ ń ní one stone ni sẹ́rí one stone yìí mo fi Jésù Kristi mo fi sẹ̀rí mo fi Ọlọ́run mo fi sẹ̀rí one stone yìí mà ṣiṣẹ́ o àwa yìí àwa káàkiri kí ló ń jẹ́ ibà kí ló ń jẹ́ ibà ewé àtegbò òun náà dẹ̀ fi ṣe wípé ibà pọ́jú mọ́tọ̀ mọ́ kìíní kan wá ń sí ẹ́ kìíní kan no one stone mú ní ó ẹ̀sẹ̀ jáde ní ẹ̀rí pé bàbá ti sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ lórí rẹ̀ rí wípé one stone yìí o ìgbà tí ọ̀rọ̀ kan ṣòro sọ lórí atẹ́gùn ni àìsàn kan tó ń jà tán ní ká máa bomú ká máa ṣe kìíní kan tó ọba ìlú kò lè mú ọ ẹ̀dẹ̀ wò ẹ̀rí pé wọ́n kọ́ sí ẹ̀rí pé wọ́n kọ́ sára ẹ̀ ìwọ kan gbìyànjú rẹ̀ èmi ò mọrú ìbà tó lè mú ẹ ìwọ gbìyànjú rẹ̀ ewé àtegbò ni wọ́n fi ṣe bí capsule ló ṣe rí òun ló ṣe rí ẹjẹ ìwélé kẹfì lè mọ̀ kò sí pé kíní kankan ó ní ìta ti já ní capsule ni ó ní tó bá ti gbé ìrora gbé mẹ́ta lura láàárọ̀ gbé mẹ́ta lura lọ́sàn-án gbé mẹ́ta lura lálẹ́ àgún ẹ̀ wá bú ẹ̀ wá èmi ò rí bí téèyàn ti ń lo ewé àtegbò téèyàn dẹ̀ ti ń sùn wàá rò pé wọ́n fi oògùn oorun sínú rẹ̀ ni bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ o àwọn ni wọ́n ṣe ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ṣe kò lè rí i o òun rí o fáfá náà ìjẹ wá wò wá bóyá wá ní béèrè lórí gbogbo nǹkan tí a ń sọ yìí ẹ tẹ́sítì béèrè yín tẹ́sítì ẹ̀ tí wọ́n á tẹ́sítì ẹ̀ nísìnyí a máa mọ̀ bíbí wọ́n á dẹ̀ wọ́n á sọ fún wa fáfá náà ìjẹ ẹ̀sẹ̀ ń wò wá ẹ máa lọ sí orí péèjì yìí ẹ máa bá wa share ẹ máa like ẹ máa lọ sórí YouTube channel wa gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá ti sọ nípa ewé àtegbò ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó ti sọ nípa àwọn product yìí náà ẹ máa gbọ́ ẹ lọ sí orí Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ẹ lọ sí orí Ìgbà Wáṣẹ̀ lórí Facebook ẹ like page yẹn ẹ share ẹ ó ní. ọkùnrin tó lè tàbí pé láti lójú iṣẹ́ kò lè dági bọ́ọ̀lù dáadáa kò lè tàtẹ̀ kan tẹ̀ ọmọ gbogbo. ìfọwọ́kùnrin kéré yọjú ní ẹ̀dọ́ àdúgbò gbọ́ngàn ní solúsọ̀ sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti ní àwọn ọkùnrin tó yàkè lára tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà máa kọ́ ní bitters lágbo ara. olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyíra lágbo ara. ó ń gbára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. bí nǹkan ọmọ. mo náà nìyẹn bí nǹkan ọmọkùnrin yẹn bóyá wá kéré jọdí ẹ̀yin náà wò ó tó fi lè mú obìnrin tó bá ń bọ̀ lé tọkọ rẹ̀ bá ń bọ̀ tí ó dìbọn tínú rẹ̀ dùn ó ti rẹ̀ pé Jagunlabi tún ti dé pé yóò gbóngbò gbúgbò ẹ wo gbogbo product àwọn aṣọ yìí ẹ̀yẹ ká kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wípé wọn kú iṣẹ́ o ǹjẹ́ a ti rí béèrè ta ló ní béèrè ẹ̀yẹ ká béèrè lórí product yìí tó bá di ọ̀la ní dédé àsìkò yìí á béèrè á dẹ̀ máa fún àwọn èèyàn ní ẹ̀bùn lórí ewé àti egbò yìí tí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì á ti sọ ibikíbi tó bá wà ibikíbi tó bá wà ó wà lamẹ́ríkà ni ó wà ní US ni ìlúkìlú tó bá ti wà gbogbo product wa yóò tẹ́ ọ lára
ìwọ kàn ti lọ send message sórí WhatsApp sórí 09020171999 ìwọ kàn lọ send message síbẹ̀ pé ẹ dákun o mo fẹ́ Lawafin o mo fẹ́ àlùjọ gángan o mo fẹ́ gbá o mo fáwo o kí wọ́n náà wọ́n bíṣẹ́ rẹ̀ bó ṣe rí tó bá ti mọ bíṣẹ́ rẹ̀ ṣe rí tá a bá sọ̀rọ̀ ìwọ gó lè máa sọ fún yàn pé ìgbà tí àwa lò tá a lo Lawafin tá a lò láàmọ̀ iṣẹ́ tó ń ṣe lára ìgbà tá a lo àlùjọ gángan yìí tá a lò ọkùnrin ni mí mo lo àlùjọ gángan mo gbọ́ ìyàwó mi mo ké ni ó ní ọ̀fẹ́ pa mí ni òun ni àlùjọ gángan ni àlùjọ gángan. Ọláìtàn Ahmed ó ní ṣé nǹkan ọmọkùnrin èèyàn tó kéré pé kí ni nǹkan tí èèyàn lè lò fún àti tó ń dùn yàn. nǹkan ọmọkùnrin tó bá ti ń dùn ọ́ àìsàn ti wà ń bẹ̀ nù tí nǹkan ọmọkùnrin yẹn tó bá ti ń dùn ẹ́ nǹkan ti wà ń bẹ̀ nù àìsàn kan ti wà ń bẹ̀ nìyẹn òun náà sọ wípé lo Lawafin tó bá ti lo Lawafin gbogbo àìsàn tó lè máa wà bóyá ọkọ àìtọ́sí ni ọkọ gbá ni ọkọ àwo ni yóò ọkọ fọdánù tó bá ti wá fọdánù ṣé wá rí eléyìí àlùjọ gángan gbàgbàgbàgbàgbàgbà wà wá lò nǹkan ọmọkùnrin tó wá kéré jọjú orí lọ yóò wá sí kíni yóò wá tóbi tí àwọn ẹ̀gbọ́n fi ṣe èèyàn pé kí ni nǹkan tó kéré tó dàbí kíní kan yóò wá ní kùkúmbà lélẹ́yìí ẹ̀rọ bá àwọn obìnrin bí nǹkan bí kùkúmbà òun ni wọ́n máa fẹ́ràn ẹ̀bẹ́ yóò bẹ̀rẹ̀ sáà parọ́ nǹkan tẹ̀yìn máa fẹ́ràn òun nìyẹn tó yẹ láti wá sọ wípé ẹ̀yẹ dán àwọn oògùn yìí ẹ̀yẹ dán o ǹjẹ́ tó ti rẹ́ lómi. ẹnjìnìà Gbádébọ̀ Balógun wọ́n sọ pé bó làwọn ti lè ríra ní Dubai. ní Dubai tẹ wà ní Dubai ẹ ọ́dà fún ni tẹ bá ti ọ́dà fún ó máa tẹ̀ yín lára tí bí bàbá ń ṣiṣẹ́ tó ń dé lu òyìnbó tí wọ́n lọ tá ń gbé olè náà máa dọ́dọ̀ yín kò síbi tẹ́ ẹ wà ẹ sáà ti sọ afẹ́yẹ báyìí ni o.